A kú dédé àsìkò yìí, á dára fún wa lágbára Ọlọ́run ọba, àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ kẹfà ọjọ́ ìṣẹ́gun nínú oṣù kẹfà ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún, à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli rèé lẹ́kùnrẹ́rẹ́. Lójúnà láti lè jẹ́ kí ohun gbogbo kó rọgbọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà báyìí lásìkò ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ọ̀kan gbòógì nínú àwọn ènìyàn èyí tó máa ń fi ọ̀rọ̀ sí àwọn olórí orílẹ̀-èdè Nàìjíríà létí, Gbo èyí tó jẹ́ olórí ìjọ èyí tí wọ́n pè ní One Love Family tó wà lójú òpópónà márosẹ̀ Èkó sí Ìbàdàn. Òun ló ti gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lámọ̀ràn báyìí wípé kó ṣe ní pínre láàrin ọlọ́fà kan gbọ́dọ̀ jù kan lọ, pàápàá jù lórí bí wọ́n ṣe fi owó kún owó orí epo látàrí ẹ̀kúnrẹ́rẹ́ owó orí epo tí wọ́n yọ kúrò sọ́bsìdì báyìí. Gbo ní kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó dákúndábọ̀ kó fojú àánú wo àwọn òṣìṣẹ́ ọba láti ṣe àfikún owó oṣù wọn Gbo tó sọ̀rọ̀ yìí nílùú Ìbàdàn lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ipò eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́ báyìí. Gbo tó ṣe àpèjúwe ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí èso rere àti ìbùkún fún orílẹ̀-èdè wa Nàìjíríà lásìkò tá a wà yìí. Ó ní àkọ́kọ́, ó ní Bọ́lá Ahmed Tinubu jẹ́ ọmọ Yorùbá eléyìí tó sì bọ̀wọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣà àti ìṣe ní orílẹ̀-èdè yìí. Ó ní wípé lásìkò tí ó bá bẹ̀rẹ̀ sí ní yan àwọn alákòóso, kó rí dájú pé ó yan ẹni tó tọ́ sí ipò tó tọ́ bákan náà kó wo àwọn alákòóso ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe sílẹ̀ gẹ́gẹ́ bí àṣeyọrí kó tó di kó bẹ̀rẹ̀ sí ní yàn wọ́n sípò. Ó ní lẹ́yìn èyí kó ṣe àwọn ohun tó tọ́ lábala ètò ààbò ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán nínú ọ̀rọ̀ Gbo ó ní àwọn òṣìṣẹ́ ọba ìtọ́jú wọn ṣe pàtàkì ní orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn agbófinró àwọn ọlọ́pàá wípé kí wọ́n ṣe àfikún owó oṣù wọn Gbo wá rọ àwọn òṣìṣẹ́ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba tuntun èyí tó ń bẹ lóde lọ́wọ́ báyìí. Lórí awuyewuye ìyanṣẹ́lódì èyí tí àwọn ẹgbẹ́ NLC ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ àti àwọn ẹgbẹ́ tí ń ṣe àìṣàkóso ìta ọjà ní orílẹ̀-èdè yìí TUC èyí tí wọ́n ní àwọn yóò yan iṣẹ́lódì láti gùnlé ìyanṣẹ́lódì ọ̀hún ní ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí. Ní báyìí ọ̀rọ̀ ti gba bòmíì yọ síta báyìí àwọn ẹgbẹ́ ọ̀hún NLC àti TUC ni wọ́n ti yan ìyanṣẹ́lódì náà ni wọ́n ti fa àgìlè lọ́wọ́ báyìí wípé kí wọ́n sì gbètè sí ẹ̀gbẹ́ kan náà látàrí ìpàdé ńlá kan èyí tí wọ́n ṣe tó wáyé lánàá tí ṣe ọjọ́ ajé nílùú Àbújá nínú ìpàdé ọ̀hún láti rí àwọn igun ẹgbẹ́ NLC àti TUC tó fi mọ́ olórí àwọn òṣìṣẹ́ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tí wọ́n jókòó yí tábìlì pò. Lákòótán nínú ìpàdé náà làwọn ẹgbẹ́ ọ̀hún sọ wípé ní báyìí àwọn sì gbé ìyanṣẹ́lódì náà sí ẹ̀gbẹ́ kan náà láti gbọ́ ohun tí ìjọba àpapọ̀ yóò bá wọn sọ lẹ́yìn ìpàdé ọ̀hún àti ìgbésẹ̀ eléyìí tí wọn yóò gbé Lára àwọn tó wà níbi ìpàdé náà tó wáyé lánàá ti ṣe ọjọ́ karùn-ún ọjọ́ ajé nínú oṣù kẹfà láti rí olórí àwọn òṣìṣẹ́ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni Fẹ́mi Gbàjàbíàmílà, òun náà wà níbẹ̀. Bákan náà láti rí Festus Osifo eléyìí tó jẹ́ ààrẹ TUC. Bákan náà láti rí Nuhu Toro èyí tó jẹ́ akọ̀wé àgbà àjọ TUC, Joseph Ajaero eléyìí tó jẹ́ ààrẹ NLC àti akọ̀wé àgbà àjọ NLC Emmanuel. Àwọn wọ̀nyí pẹ̀lú àwọn ènìyàn èyí tó ní ṣe pẹ̀lú ìjókòó ọ̀hún ni wọ́n wà níbi ìjókòó náà
Lákòótán àwọn àjọ TUC ni wọ́n ń béèrè fún owó tó tó ẹgbẹgbẹ̀rún lọ́nà igba náírà 200,000 gẹ́gẹ́ bí ẹ̀kúnrẹ́rẹ́ owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó kéré jù ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí, kí ìjọba àpapọ̀ kí wọ́n sì gbé owó bẹtiróòlù èyí tó ga gegere kí wọ́n gbé wá sílẹ̀ kó lè dẹrùn fún àwọn mẹ̀kúnnù láti rà. Lákòótán wọ́n ní ní báyìí o, ìyanṣẹ́lódì ọ̀hún tó yẹ kó wáyé ní ọ̀la, àwọn ti fi kọ́ sí ẹ̀gbẹ́ kan náà o láti mọ ìgbésẹ̀ èyí tí ìjọba àpapọ̀ yóò gbé lẹ́yìn ìpàdé náà èyí tó wáyé lánàá tí ṣe ọjọ́ Ajé nílùú Àbújá. Àná tí ṣe ọjọ́ karùn-ún ọjọ́ Ajé o nínú oṣù kẹfà ló pé ọdún kan gẹ́rẹ́gẹ́ báyìí tí àwọn oníṣẹ́ ibi tí wọ́n ṣe ìkọlù sílé ìjọsìn St. Francis èyí tó wà nílùú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo. Gómìnà ìpínlẹ̀ Ondo Olúwarótìmí Akérédolú bàbá àwọn òòṣà ìrántí àwọn ènìyàn èyí tó lé ní 40 tó bá ìṣẹ̀lẹ̀ ìkọlù tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ṣe sílé ìjọsìn náà nílùú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo, kò ṣàìbá wọn kẹ́dùn àtẹ̀bí wọn o. Nínú ọ̀rọ̀ eléyìí tí Akérédolú tó gbé jáde o, oníṣẹ́ rí ìṣẹ̀lẹ̀ ọ̀hún èyí tó wáyé ní ọjọ́ Sunday ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2022 jẹ́ ìṣẹ̀lẹ̀ má lè gbàgbé sí ìpínlẹ̀ Ondo, pàápàá jù ìlú Ọ̀wọ̀ àti ilé ìjọsìn èyí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. Ó ní àná tí ṣe ọjọ́ Ajé ọjọ́ karùn-ún tó pé ọdún kan, ó ní ìrora àti ọgbẹ́ ọkàn èyí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún dá sílẹ̀ ló ṣì wà nínú ọkàn òun àti àwọn ènìyàn jákèjádò ìpínlẹ̀ Ondo. Olúwarótìmí Akérédolú tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ondo kò ṣàìbá gbogbo àwọn ẹbí ọ̀hún kẹ́dùn lẹ́ẹ̀kan sí tó sì gbàdúrà fún wọn wípé Ọlọ́run yóò dúró tì wọ́n o. Bákan náà ilé ìjọsìn St. Francis Catholic Church èyí tó wà nílùú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo ló kí wọn wípé wọ́n kú aráfẹ́ra kù àwọn ènìyàn wọn èyí tí wọ́n pàdánù sínú ìkọlù ọ̀hún. Ó wá gbà ládùúrà wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí kò ní ṣẹlẹ̀ mọ́ o, àti wípé ètò ààbò àwọn ò ní fi ọwọ́ yẹpẹrẹ mú ní ìpínlẹ̀ Ondo. Àwọn yóò rí dájú wípé títí di ìgbà tí ètò ìṣèjọba yìí yóò fi kó gbá wọlé àti ètò ìṣèjọba míì tí ó gba ètò ìṣàkóso ìpínlẹ̀ Ondo lọ́wọ́ òun, àwọn rí dájú wípé ètò ààbò èyí tó múnádóko ó wà jákèjádò ìpínlẹ̀ Ondo. Lákòótán ó ní iwájú ni ọ̀pá ẹ̀bìtì ìpínlẹ̀ Ondo yóò máa ré sí o. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní béèyàn bá ń yọ́lẹ̀ ẹ̀dà ohun búburú a máa yọ onítọ̀hún ṣe. Ọ̀wọ́ iléeṣẹ́ ológun ọ̀wọ́ 180 tó wà ní ìpínlẹ̀ Èkó 81 Division Battalion ni wọ́n ti rọ́wọ́ tó àwọn afurasí ayédèrú ológun 6 kan látàrí iṣẹ́ ìwádìí ètí ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ iléeṣẹ́ ológun ọ̀hún tí wọ́n ń ṣe ò lójúnà láti lè mú àwọn kàńdá inú ìrẹsì kúrò nínú iṣẹ́ ológun ọ̀hún. Ẹni tó jẹ́ agbẹnusọ èyí tó sọ̀rọ̀ lórúkọ ọ̀gá àgbà ẹ̀ka àjọ ọwọ́ iléeṣẹ́ ológun ọ̀hún èyí tó wà ní erékùṣù ní ìpínlẹ̀ Èkó, Mohammed Abubakar Lieutenant Ayọ̀dèjì Owóyànmí èyí tó sọ̀rọ̀ lórúkọ Abubakar náà fún àwọn akọ̀ròyìn ṣe àfihàn àwọn ayédèrú ológun 6 ọ̀hún wípé ọwọ́ tó wọn ò láwọn apá ibìkan ní ìpínlẹ̀ Èkó lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi ń kàn wọ́n, tí wọ́n sì ṣe ìwádìí tó fi hàn wípé lótìtọ́ àti lódodo àwọn ènìyàn ọ̀hún tí wọ́n ń pera wọn lóhun tí wọn ò jẹ́ ayédèrú ológun ni wọ́n, tí wọ́n sì fẹ́ ba iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà lórúkọ àti lójú jẹ́. Àwọn ènìyàn 6 ọ̀hún tó jẹ́ ayédèrú afurasí ológun ọ̀hún tí wọ́n ṣe àfihàn rẹ̀ fún àwọn akọ̀ròyìn lánàá ti ṣe ọjọ́ Ajé o ní ìpínlẹ̀ Èkó ni Abdulhakeem Mohammed, Babale Salisu, Christopher Francis, Vivian Titus, Jude Nwaziko àti Dennis. Àwọn 6 wọ̀nyí ni wọ́n ṣe àfihàn gẹ́gẹ́ bí wọ́n ti wá sọ o. Wọ́n ní Babale Salisu òun ni wọ́n ti lé kúrò níṣẹ́ ológun fún ọdún díẹ̀ sẹ́yìn, ṣùgbọ́n tó kọ̀ láti jìnnà sí ohun tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí pẹ̀lú bó ṣe ń wọ àwọn aṣọ ológun náà tó fi ń ba àwọn ènìyàn, tó fi ń gbá wọn, tó sì fi ń ba iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà lójú jẹ́ o. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ ti ṣe rí ọ̀tọ̀ ló ṣe rí o lọ́dọ̀ Vivian Titus. Wọ́n ní Vivian Titus yìí òun ni wọ́n mú o
ní 20 oṣù karùn-ún ọdún 2023 èyí tá a wà yìí ní agbègbè ìkan tí wọ́n ń pè ní Ajib Gate ní iwájú iléeṣẹ́ ológun èyí tó wà ní Ọ̀jọ́ ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bó ṣe fi aṣọ ológun ọ̀hún tó fi ń hùwà eléyìí tó kù díẹ̀ káàtó. Wọ́n ní bàbá lábẹ́ Sálísù wọ́n mú òun ní ọjọ́ 26 oṣù kẹwàá ọdún 2021. Àwọn wọ̀nyí báyìí ni wọ́n kojú òfin iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Arákùnrin kan rèé èyí tí wọ́n ní kó lọ fi pamọ́ sínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri èyí tó wà ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí wọ́n ti dá ẹjọ́ ọ̀hún nílé ẹjọ́ májísírèètì èyí tó kalẹ̀ sílùú Ọgbà ìpínlẹ̀ Èkó. Adájọ́ májísírèètì ọ̀hún arábìnrin Bọ́lá Ọ̀ṣúnsànmí eléyìí tó dá ẹjọ́ náà nínú ọ̀sẹ̀ tá a wà yìí èyí lánàá ti ṣe ọjọ́ Ajé wípé arákùnrin ẹni ọdún 41 41 years èyí tí orúkọ rẹ̀ jẹ́ Nnamdi Dike èyí tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó já ìbálé ọmọ ọdún 12 tí í ṣe ọmọ ọ̀kan nínú àwọn olólùfẹ́ àfẹ́sọ́nà rẹ̀ èyí tó fi tìpátìkúùkù ní àjọṣepọ̀ pẹ̀lú rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ Dike èyí tí wọ́n fi ẹ̀sùn kàn yìí òun ló jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò èyí tó ń ṣe ilé iṣẹ́ kan ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì ní ó ń gbé ní ojúlé 27 Salami Street Àkútè ní ìpínlẹ̀ Ògùn. Ní báyìí òun ló ti ń kojú ìdájọ́ fi tìpátìkúùkù ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ tí ò tọ́. Ní báyìí adájọ́ ọ̀hún Ọ̀ṣúnsànmí èyí tó fajúro pẹ̀lú àwọn ẹ̀rí tó fi hàn wípé lótìtọ́ àti lódodo òun ni Nnamdi Dike ló hùwà iṣẹ́ bí ọ̀hún èyí tí wọ́n sọ wípé ọmọ olólùfẹ́ rẹ̀ yìí ti ṣe obìnrin ọmọ ọdún 12 náà èyí tó fi tìpátìkúùkù já ìbálé tó ní àjọṣepọ̀ pẹ̀lú rẹ̀ ní ojúlé 37 Ṣógbadé Street Power Line ní Ìfàkọ̀ Ìjàyè ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ nínú oṣù kọkànlá ọdún 2022. Ní báyìí òun ni wọ́n ní kí wọ́n lọ fi pamọ́ sínú ọgbà àtúnṣe Kirikiri èyí tó wà ní ìpínlẹ̀ Èkó. Wọ́n sì ti sún ẹjọ́ rẹ̀ sí ọjọ́ 26 oṣù kẹfà ọdún tí a wà yìí láti tún ẹjọ́ ọ̀hún gbọ́. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà obìnrin òṣèré orí ìtàgé sinimá àgbéléwò Iyabo Ojo òun ni ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti sọ wípé ó kọ̀ láti sanwó orí eléyìí tó tó mílíọ̀nù 18 náírà 18 million naira láti bí ọdún kan àbí ó lé díẹ̀ sẹ́yìn. Ní báyìí wọ́n ní wọ́n ti fún Iyabo Ojo ní ọjọ́ 7 láti sanwó orí ọ̀hún, bí bẹ́ẹ̀ kọ́ yóò fara gbá ẹ̀wọ̀n eléyìí tí ìjọba ìpínlẹ̀ Èkó yóò jù sí gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní owó èyí tó yẹ kó san ní ọdún 2022 èyí tí owó náà tó 7,373,000 naira tí ọdún 2022 ní Iyabo Ojo ló kọ̀ jálẹ̀ láti san. Bákan náà owó èyí tó yẹ kó san fún ọdún 2021 òun ló tó 11,264,092 naira èyí tó yẹ kó san fún ọdún 2021 tí wọ́n kówó ọ̀hún jọ tó tó 18 million naira èyí tó lé ní fẹrẹjogi. Báyìí ni wọ́n ti fún Iyabo Ojo ọ̀hún ní ọjọ́ 7 gbáko láti san owó orí náà, bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò wọ̀ tuurutu lọ sí ilé ẹjọ́ láti bẹ̀ yóò lọ fara roko ọba. Ọ̀rọ̀ ọ̀hún èyí tí Iyabo Ojo tó mú ìwé tí ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n fún un láti fi san owó orí rẹ̀ èyí tó fi sórí ayélujára Instagram ọ̀hún tó ṣe àpèjúwe owó orí ọ̀hún bí ọ̀nà bí ọgbọ́n àti ọ̀nà láti lọ́ni lọ́wọ́ gbà lọ́nà eléyìí tí wọ́n fi òfin tí wọ́n fi bojú láti lọ́ni lọ́wọ́ gbà lọ́nà tí kò tọ́ gẹ́gẹ́ bí Iyabo Ojo bó ṣe ṣe àpèjúwe owó ọ̀hún. Tó ẹ̀yàrá ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún ti tòní, títí dìgbà ìmí ìtẹ́mà láǹfààní láti gbọ́ ọ̀tun ròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà òní náà wá. Fúnmi Adélúgà lẹni tó mú ròyìn wá sójú amóhùnmáwòrán yín. Ire àtayọ̀ la ó fi pàdé. Ẹ ṣeun gan o.
Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.